Good music don't sell anymore. Bùsọ́lá Ọ̀kẹ́ ti ké gbàjarè báyìí wípé òun nílò ìrànlọ́wọ́. Gbajúgbajà òǹkọrin ẹ̀mí ni Bùsọ́lá Ọ̀kẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn túmọ̀ sí Ẹlẹ́yẹlé, òun náà ló ti ké gbàjarè lásìkò yìí tó sì ti pé òun nílò ìrànlọ́wọ́. Nínú fọ́nrán kan eléyìí tí Bùsọ́lá Ọ̀kẹ́ gbé jáde fúnra rẹ̀ ní ojú òpó ẹ̀rọ ayélujára, ibẹ̀ náà ni fọ́nrán ọ̀hún ń ló ti ń sun ẹkún níbẹ̀ tó sì ń sọ̀rọ̀ di mímọ̀ wípé òun nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bùsọ́lá Ọ̀kẹ́ pé orin eléyìí tí ó jẹ́ orin gidi òun náà ni kò fi bẹ́ẹ̀ tà mọ́ lásìkò yìí tó sì jẹ́ wípé àwọn tí àwọn ń kọrin gidi òun náà ni àwọn ò rí ọwọ́ mú lọ sẹ́nu. Nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ó tún sọ, òun náà ni Bùsọ́lá Ọ̀kẹ́ ti pé òun ti ń dojúkọ oríṣiríṣi àwọn ìdojúkọ láti bí ọdún díẹ̀ sẹ́yìn tó sì jẹ́ wípé òun ti ń dọ́gbọ́n yí mọ́, ṣùgbọ́n lásìkò yìí òun ò lè yí mọ́ mọ́ torí wípé kinní ọ̀hún òun náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti dé orí góńgórí ẹ̀mí òun. Bùsọ́lá Ọ̀kẹ́ pé ó ti sú òun níbi tí ó dé dúró báyìí. Ó pé bí ìgbà tí àwọn ènìyàn ò rína rí òun lọ́nà ibi tí òun wà, ó ní àwọn ìrànwọ́ eléyìí tí ó yẹ kí òun máa rí gbà lọ́dọ̀ àwọn èèyàn òun náà ni òun ò rí lọ́dọ̀ ẹnì kankan. Ó pé ó dàbí ìgbà tí àwọn ènìyàn tí wọ́n ti kọ̀yìn sí òun tí ó sì dàbí ìtí pé kò sí ìrànwọ́ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni fún òun mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ni wọ́n ti wá ń sọ̀rọ̀ lórí fọ́nrán ọ̀hún níbi tí ọ̀pọ̀ ti ń gba Bùsọ́lá Ọ̀kẹ́ níyànjú wípé kí ó rọra ṣe kó sì mọ́ fúnra rẹ̀ ní ìrònú eléyìí tí ò ní ìtumọ̀, wípé ìrònú òun náà ni ó lè padà jẹ́ kí Bùsọ́lá Ọ̀kẹ́ lọ gbé nǹkan jẹ àbí kí ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ sì pé eléyìí òun náà ni kò lè sanmọ́nà tó. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti wá ń ké sí àwọn tí wọ́n jẹ́ olórin ẹ̀mí bíi akẹgbẹ́ rẹ̀ wípé kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún Bùsọ́lá Ọ̀kẹ́ lásìkò eléyìí tí ó nílò ìrànlọ́wọ́ yìí. Fún àwọn ìròyìn, ọ̀rọ̀ àti ohun tó ń lọ bí èyí, ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.